ìwádìí bílíọ̀nù $6 tíjọba ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè olùṣègùn ọbásanjọ́ fẹ́ fi ṣe iná nàìjíríà ìyànná mọ̀nàmọ́ná èyí tíjọba ààrẹ bọ́lá ahmed tinubu ti bẹ̀rẹ̀ ó mà ti fẹ́ di nǹkan ńlá báyìí o nítorí pé àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu economic financial crime commission efcc wọ́n ti ń fẹ́ ìwádìí náà lójú sí i tó sì jẹ́ pé mínísítà ọ̀rọ̀ náà lásìkò ìjọba ọbásanjọ́ lọ́dún 2003 tí ọ̀rọ̀ náà ṣì máa lórí ìyàn ọ̀mọ̀wé olúwàgúnlóyè wọ́n ti ju bàbá náà sí ọgbà ẹ̀wọ̀n kùjé ní ìlú àbújá. ẹ rántí wípé lára ẹ̀sùn tí wọ́n máa fi ń kan olóyè olùṣègùn ọbásanjọ́ ni bí wọ́n ṣe ló ṣe owó ńlá tó fẹ́ fi ṣe iná nàìjíríà báṣubàṣu èyí tí kò jẹ́ kí iná nàìjíríà lójútùú. bẹ́ẹ̀ ni ààrẹ àná ajagunfẹ̀yìntì muhammadu buhari lérí pé òun yóò ṣèwádìí ọbásanjọ́ ìyẹn lásìkò tí ètò ìdìbò ọdún 2019 bọ̀ ṣùgbọ́n tí buhari kò lè ṣèwádìí ọbásanjọ́ ṣáò bí tinubu tó jẹ́ ọmọ yorùbá bíi ti ọbásanjọ́ ṣe débẹ̀ iná máa bẹ̀rẹ̀ ìwádìí ọbásanjọ́ ní pẹrẹwu ìyẹn ìjọba ṣíṣe bílíọ̀nù $6 tí wọ́n gbé fún iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní sunrise láti fi wá ṣe iná nàìjíríà ìyẹn tí wọ́n ń pè ní mambila hydropower project. olúwọ̀gúnlóyè tó jẹ́ mínísítà ọ̀rọ̀ náà lásìkò ìjọba ọbásanjọ́ ni wọ́n ló gbé kọ́ńtíráàtì náà jáde tí wọ́n sì ní kọ́ńtíráàtì náà kò lọ́wọ́ ọbásanjọ́ àtijọba nàìjíríà nínú. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí amòfin agbẹjọ́rò ìjọba nàìjíríà ìyẹn mínísítà ọ̀rọ̀ ìdájọ́ nàìjíríà amòfin abdullateef fagbemi ó máa kọ lẹ́tà sí olóyè olùṣègùn ọbásanjọ́ èpè bàbá ẹ wá wí tẹnu yín o kí lẹ mọ̀ nù kọ́ńtíráàtì tí olúwàgúnlóyè tó gbé jáde yìí o nítorí pé iléeṣẹ́ sunrise tó gbé kọ́ńtíráàtì náà jáde fún lọ́nà àìtọ́ wọ́n ti pe ìjọba nàìjíríà lẹ́jọ́ sórílẹ̀‐èdè france o tí wọ́n ń béèrè òbítíbitì owó lọ́wọ́ àwọn èyí ló jẹ́ kí ọbásanjọ́ kọ lẹ́tà padà sí lateef fagbemi gẹ́gẹ́ bí tẹlifíṣàn yorùbá Tòótọ́ ṣe ti gbé jáde tó sì jẹ́ kó di mọ̀ pé òun kò mọ ohunkóhun nípa tí olúwàgúnlóyè ṣe o nítorí kò fi tóun létí bẹ́ẹ̀ ni kò gba òǹtẹ̀ lọ́wọ́ òun kódà oníkálùú mọ̀ pé ṣerú nǹkan bẹ́ẹ̀ ni òun yóò ti lé kúrò ní ipò mínísítà lọ́dún 2003 tí àwọn jọ ń ṣe ìjọba. ní báyìí lọ́sẹ̀ tó kọjá ni àjọ efcc fojú olúwàgúnlóyè bá ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni wọn kò fún bàbá náà ní bẹ́ẹ̀lì tó sì jẹ́ pé níṣe ni onídàájọ́ tó dá ẹjọ́ náà ní ilé ẹjọ́ gíga ìlú àbújá ìyẹn onídàájọ́ jeho owóẹ̀gbùzì ló kọ̀ láti fún olúwàgúnlóyè ní bẹ́ẹ̀lì tó sì nìkan fi sí ọgbà ẹ̀wọ̀n kùjé níbi tó wà dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí. ṣá o nígbà tó ń sọ̀rọ̀ gbajúmọ̀ àgbà ọ̀jọ̀gbọ́n ilẹ̀ yorùbá ni ọ̀jọ̀gbọ́n wọlé ṣóyínká ní ohunkóhun kò gbọ́dọ̀ ṣe olúwàgúnlóyè o ó ní bí olúwàgúnlóyè bá lọ kú sí ẹ̀wọ̀n wọn ní wàhálà ńlá máa ṣẹlẹ̀. bàbá náà kìlọ̀ fún ìjọba tinubu náà àtẹ̀jáde tó fi síta ó ní lásìkò tí olúwàgúnlóyè tó gba ipò mínísítà ní ọ̀dọ̀ ọbásanjọ́ ó ní mínísítà tó kọ́kọ́ wà ní ipò ẹ̀ ìyún agbẹjọ́rò ìjọba nàìjíríà tẹ́lẹ̀ àjọ attorney general of the federation amòfin bọ́lá ìgè ó ní lẹ́yìn tí wọ́n pa á nípakúpa òun àti olúwàgúnlóyè làwọn ń dààmú láti ṣèwádìí àti láti mọ àwọn tó pa bọ́lá ìgè tó sì ní tí wọ́n ṣe fún bọ́lá ìgè ni wọ́n fẹ́ gbẹ̀san lára olúwàgúnlóyè báyìí o àti pé bí ọkùnrin náà bá fi kú sẹ́wọ̀n wàhálà ńlá máa ṣẹlẹ̀ o.